ráyè. Ẹ̀wọ̀n náà sọ̀rọ̀. Ẹ̀wà fáwọn yìí ní Ẹ̀wọ̀n tí wọ́n ti ń bọ̀. Ẹ̀wù náà ti ń bọ̀. Gbogbo ọ̀nà yóò sí dáa. Tó fi yẹn lẹ̀. Tó wá fi yẹn lẹ̀. Ẹ̀jẹ̀ yẹn lẹ̀ nítorí nǹkan. Wọ́n sì tún kí jímọ̀ lẹ́nu. Ẹ̀jọ̀ sówó dàbò kí wọ́n fún lówó tẹ̀. Sọ́dọ̀ lówó tẹ̀ ni. Sówó gangan ni nítorí owó yẹn. Ìṣètòrí owó wà dáa. Àkàndé máa àwọn àbáwọ̀ náà ṣe. Wọ́n bá àwọn ọmọ ṣe bí àwọn ti bí ni pé káṣáájú àgbàlá ẹlọgbẹ́ gílóòbù. Ṣùgbọ́n ó ti wà nínú àkídà tí wọ́n ta mọ̀ wípé ohun tí máa ń dàgbà ọgbà láyé onísàárà. Onísàárà o. Ìlà sí máa ń fẹ́ kọ̀ọ̀kan sí àwọn èèyàn fẹ́ Láti máa ń sọ pé fún sàárà wa. Lágbà owó lè Àjọ Abdulhamid. Àjọ Abdulhamid. Mo kí Láti sọ fún kí bàbá Ṣéwù wa. Wàlẹ́kùn sàlá. Abdul Gafar. Abdul Gafar. Sheikh 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 Abdul Gafar. Tí ìnagijẹ́ wọn jẹ́ àfa wa. Tí wọ́n jẹ́ àfa wa. Lákọ̀wé ó sùtù sẹ́yìn ó dùn púpọ̀. Ọlọ́run ní pa lákọ̀wé ẹ̀jẹ̀ máa ń bá àfa wa là ń pè. Bó lè ṣe á rí lọ́run ní ìṣúná Ọlọ́run ní chéjì tó ń padà àfikún ìdàbá chéjì tó ń nà sọ́lọ́ lókun. Ibi tí mo ti fẹ́ lu ọ̀rọ̀ yẹn. Nígbà tẹ́ lọ́rọ̀ yẹn. Nítorí Nítorí Ọlọ́run. tọ́lọ́run. Kí gbogbo adé tó lọ sí á ní ṣáájú àdìlẹ́sìn. Gbogbo àjọ sí àmínà. Àdánwò tí ó dé. Àdánwò tó máa dé. Tó fi máa ta àwọn àfáànù. Tó fi máa ta fàdánù lórí ẹjọ́ bí fẹ́ ní. Ọlọ́run ní ló ṣẹlẹ̀ sí. Àmínà. Béèyàn bá ti láàfáà lọ́rẹ̀ẹ́. Béèyàn bá ti láàfáà lọ́rẹ̀ẹ́. Tó ní àwọn àfáà léèyàn. Àbísá tó ní àwọn àfáà léèyàn. Ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀. Ọ̀rọ̀ ẹ ti dayọ̀. Orin tọ́lọ́run ṣe fún ẹ. Orin tọ́lọ́run ṣe fún yín. Tó fi wá tẹ́ńbẹ́lú àfáà. Àlékún àfáà àwọn àfáà òjẹ́ wà ní ìsàlẹ̀. Àlékún sàrà ní lórí bẹ́ẹ̀. Lórí bẹ́ẹ̀. Ọlọ́dàkùn. Ló sàì lè jìnà sí ọ. Orin tí ó mọ̀ tí ó tó orí tó ní pàwọn àfáàlì látẹ̀yìn. Pàwọn àfáàlì látẹ̀yìn wá. Ó sì mọ̀ fi pín wọn lé ní títí lọ láéláé. Àtàyámọ̀ ìkìyámọ̀. Láìkí àmọ́ lọ́wọ́ fi dé. Orí bẹ́ẹ̀ wọ́n di tọ́nú ayé. Yóò sọ̀tà ẹni tó fẹ́ràn. Yóò sọ̀tà ẹni tó fẹ́ràn. Bí ẹ bá rí nira. Ó bá fẹ́ràn tó bá rí nira. Yóò sọ̀tà ẹni tó láìjẹ. Àní ẹni tó láìjẹ yóò padà dọ̀tá ẹ̀. Bí ẹ bá rádánwò. Bí ẹ bá rádánwò. Yóò sọ̀tà ẹni tó láìjẹ. Yóò padà dọ̀tá ẹni tó fẹ́ràn ẹ̀. Wọ́n ju orí wàhálà. Ọlọ́mọdé ẹni wàhálà o. Wọ́n jẹ rádánwò. Wọ́n ju orí nira. Wọ́n jẹ orí nira. Ọlọ́mọdé ẹni Muhammad. Láti ọkọ̀ sọ̀rọ̀. Ní àyíká adé yìí. Ibi tí a fẹ́ lórí àdúrà kọ́tẹ́lẹ̀. Ìlà lórí ẹ̀kọ́ tẹ́lẹ̀. Ó ní pé ọ̀kan la fẹ́ sí. Ó ní pé ọ̀kan náà la kọ́ fẹ́ sí. Káfà tó dé. Káfà tó dé. Ọ̀fẹ́ darí múlíkù sọ́dọ̀ àfà tẹ́lẹ̀. Wọ́n fẹ́ darí múlíkù sọ́dọ̀ àfà tẹ́lẹ̀ ni. Kí ní sí Abdul Gafar tó dé. Ṣé Abdul Gafar tó dé àfà wa? Ṣùgbọ́n ní ìsìn. Ẹnì kí jáwà dé. Ẹnì kan jáwà dé. Ṣé ẹgbẹ́ ti bẹ́ẹ̀ da ayé yìí? Ṣé aláfáà lè lóko yìí? Ó lẹ́kọ̀ọ́. Ọmọ dáadáa ni. Alákùnrin èèyàn ni. Ibi tẹ́lẹ̀ gbé kìíní yẹn sí mi. Ẹgbẹ́ síbẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀mọ̀ pé tí nǹkan bá ti rí báyìí náà ni inú yóò máa dùn. Ìgbà tá à ń ṣe foundation èmi àtàlájà Abdulhamid nìkan ni àjọ̀dún síbí tí gbogbo bí ìdẹ́wà nínú igbó. Èmi àti wọn nìkan ni. Ọlọ́run wàá bú wọn òbú èmi náà. Tó bá dúró èmi àdúrà tí mo ṣe ń jẹ́ Ọlọ́run ti gbà á. Kútúbà ni gbogbo eléyìí tá à ń fi lé. Tó bá dúró èmi ìtẹ́ bá lẹ fẹ́ gbé nǹkan síbi kan kí n tí mo wá ra kàkàkà fẹ́ má gbé síbẹ̀ máa gẹ́gẹ́ bí ọmọ tó ń pọ́yàn lé ìgbẹ́ náà lè wá gbé sí.
ẹ̀wà nìkan. ẹ̀kọ́ méjì mẹ́ta. Ẹ̀kọ́ méjì àti mẹ́ta. ẹ̀wà ni koríko. Ẹ̀wà foríkorí bẹ́ẹ̀ fi kúlù kù. kankan ń dáṣẹ́ pa. Ọ̀nìkan wá ń dáṣẹ́ pa. kankan ń dáṣẹ́ pa. òun lọ́rọ̀ sọ. Ọlọ́rọ̀ sọ. ìfọ̀rọ̀ làwọn yìí. Ọ̀pọ̀ làwọn tó kù. ìwọ fúnra rẹ̀. Ìwọ fúnra ẹ tó dá sí i náà. ó ṣe bí ẹni tí yóò sọ̀rọ̀ rí. Ó ti bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ rí láyé. Wọ́n ti láyé ẹ̀yẹ bẹ́ẹ̀. tí mo ti wá sọ́dọ̀ yín. Adá ti wá sọ́dọ̀ yín. mo ti wá sọ́dọ̀ yín. Adá ti wá sọ́dọ̀ yín. mo sì yẹ kí mi náà sí. Ó yẹ ká sí ni wọ́n sí. èdè ìgbà ọ̀gbọ́n yà àfà. Àbá àwọn yá. Nínú rọ́bìṣì yẹn o, torí mi kò fẹ́ kéèyàn rọ́bìṣì mi. Ṣùgbọ́n tí ò bá tẹ̀lé ní aṣọ àpọ́nlé lára, ọmọ òun aṣọ àbùkù fún yàn. Wọ́n tó láyé pé aṣọ àpọ́nlé Àpọ́nlé ni wọ́n náà. tó tẹ̀ tó láṣọ àpọ́nlé Ó lé. dáṣọ àpọ́nlé lé. Kò sí bẹ́ẹ̀ ṣe lè Kò wà sí á bẹ́ẹ̀ àpọ́nlé tí kò ní. rí àpọ́nlé lọ́wọ́ Gbogbo àwọn bá ríra wa máa ń pọ̀nra wa ní. Wọ́n wà lé àwọn náà pọ̀ Ó yìí. dàbí ìrí. Àbí ìmọ̀ rí àbókí ó. Ìyá tí wọ́n bá jà lórí lórí ẹ̀. Ìbánisọ̀ bá lọ́wọ́ ń rí ẹjẹ́ ìyá lórí ẹ̀ náà. Kì í ṣe gbogbo àwọn òbí lójú yìí o. Ó ti sọ fún gan pé kíní yẹn yóò gbé pẹ́ẹ́lí sí. Ìyá kó tún gbé páálí sísẹ́. Ṣé mo ti gba káàkiri káàdì lọ́wọ́ yín lórí ẹ̀? Ṣé wàá gbé gàba? Ṣé mo ti gbà? Lára gbà nítorí pé èmi náà sá ń gba Ìtọ́nù. ni mo ṣe ń jà. bẹ́ẹ̀ tí wọ́n sọ fún ọ pé kọ́ máa ṣe yẹn tó máa ń ṣe tẹ́lẹ̀ tó bàbá wa sọ kò dáa wọ̀ fóònù tí mo mú dání àwọn náà Àlá. oníkẹ́ ìsọ náà wọ́n ń ṣe ni wọ́n ń ṣe Ẹ ṣe bí. wọ́n ń ṣe